Hello there, welcome to the Gist Unplugged TV Live on the Gist today. Yoruba traditional worshippers arrive at Ojota protest with deities. Let's check out the video. Kini yẹn ti kó àgbà. Kó àgbà. Ó ti kú o. Ohun tá à ń rí sí ni pé àwọn ẹlẹ́sìn àbáláyé wọ́n ti dé sí gbọ̀ngàn náà. Wọ́n ń gbìyànjú láti fẹ́ bá ẹni tí ó jẹ́ ọ̀gá àwọn ọlọ́pàá tó wà níbẹ̀ sọ̀rọ̀. Lóòótọ́ àwọn ọlọ́pàá ti lé àwọn kan lọ níwájú, ṣùgbọ́n àwọn oníṣẹ̀ṣe àwọn ló tún dé báyìí. Wọ́n bẹ̀rẹ̀ sí máa léwájú. A rí pé protest náà ó ti wá gbọ̀nà míì yọ báyìí. Àwọn ìyá wa wọ́n ti jáde. Àwọn ìyá oníṣẹ̀ṣe ti jáde báyìí. A ti wá rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́, ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn náà ti wá jáde wọ́n ti jáde síta. Àwọn màmá ti jáde báyìí. Yorùbá Nation Now la gbọ́ tí wọ́n pariwo. Bó tilẹ̀ yẹ pé àwọn ọlọ́pàá ti gbìyànjú láti lé àwọn tó kọ́kọ́ ń ṣe ìwọ́de tẹ́lẹ̀ tí wọ́n ti lé wọn lọ. A rí pé àwọn ẹni yìí tí a mọ̀ sí oníṣẹ̀ṣe ní àṣà àti ilẹ̀ Yorùbá wọ́n ti jáde láti bẹ̀rẹ̀ títí wọn báyìí. Eléyìí ló tún wá jẹ́ kí àwọn èèyàn kó tún pọ̀. Òun náà lẹ́yìn náà rí bẹ́ẹ̀. Òun náà lẹ́yìn rí báyìí, àwọn èèyàn tún jáde padà. Àti àwọn tó wà nílé wọn ni àti àwọn tó wà lójú títì ní gbogbo wọn ti jáde. Wọ́n ti tún bẹ̀rẹ̀ sí ṣe ìwọ́de padà. Wọ́n ti ní bí àwọn bọ́ọ̀sì kan. Òun lè ń gbọ́ yẹn. Àwọn òrìṣà ilẹ̀ Yorùbá ti jáde. A rí pé àwọn ọlọ́pàá àti àwọn sójà wọ́n kàn ń wòran ní báyìí ní ìgbà tí àwọn ẹni táwọn ìdè.
ọkùnrin yìí ó fẹ́ lọ bá wọn sọ̀rọ̀. àwọn bàbá ti gbé. We are ready to cooperate with the police. We need you to protect us. People are peace. And that's why, don't run from us, we will not run from you. But let us cooperate together to make this a successful rally. Please, we don't have anything against the police. The police are our people. We don't have anything against the army are our people. But we need to cooperate together so that you shouldn't attack us. We are not the enemy. We want to move to that place. George Akínọlá. Bàbá George Akínọlá ló ń bá George Akínọlá ọmọ akọni Yorùbá kan òun ló ń bá àwọn ọlọ́pàá sọ̀rọ̀ ó dẹ̀ sọ fún wọn pé àwọn ò dàlúrú wọ́n sọ fún wọn pé àwọn ò dàlúrú pé àwọn fẹ́ fẹ̀hónú hàn ni. Bàbá George Akínọlá ló ń bá àwọn ọlọ́pàá sọ̀rọ̀ báyìí. Ó kìlọ̀ fún wọn pé kí wọ́n má ṣe bá wọn jà kí wọ́n má ṣe àwọn nítorí àwọn ò wá láti bà nǹkan kan jẹ́ àbí bẹ́ẹ̀ nìkan kan jà. So wọ́n ní pé àwọn ò fẹ́ tear gas, àwọn ò fẹ́ kí wọ́n fi ohunkóhun lé àwọn ẹni tí ó ń ṣe. But right now we fire tear gas. Wọ́n ti yan tear gas. Wọ́n ti yan tear gas. Wọ́n dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní yìnbọn. Gbogbo àwọn èèyàn tó wà níbí báyìí ló ti sá báyìí. Wọ́n ti yan tear gas, gbogbo ènìyàn ti bẹ̀rẹ̀ sí ní sá àti àwọn ọlọ́kadà ni. Gbẹ́mi. Àwọn èèyàn ti ń sáré báyìí. Wọ́n ti yan tear gas. Wọ́n yìn káàkiri ní òṣà rí báyìí. Ilé òkú ẹ̀rí tear gas yẹn. Wọ́n ti yìn sọ́nà sí gbogbo ibi. Èèyàn ti sá báyìí. Kí ló sọ? Ìyàwó ti dáná ti dáná ìlú fún bẹ́ẹ̀. Èló máa fún báyìí. Òkè ẹ ṣe. A quick brief of what has been happening today, being the 3rd of July 2021. There's supposed to be a Yoruba Nation rally in Lagos State. Police are everywhere. Right now we can see that police are everywhere and they have disrupted and stopped
the rally by shooting and also by firing tear gas. So this will be the end of this broadcast for now. Thank you for joining us on Okelaribo TV.